dédé àsìkò rèé o dédé ẹ̀yin ará ilé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ̀wẹ̀só ẹ̀wọ̀n ọmọ alárẹ̀ ẹ dẹ́kun àsìkò gìlìtìn wèé ẹ kú àsìkò tútù wèé mò ń gbà ládùúrà fọ Olódùmarè adégbìyànjú ẹni ládé á ní yọ sọ́nù bọ́mọ́wọ́ ṣe mi yọ sọ́nù lọ́kọ̀ọ̀kan ẹ kú lé lẹ́ǹkan sí ṣé wọ́n gbàgbé fọ èmi lọmọ wọn níjẹ̀bú lé orúkọ tèmi èyí padà o Tèmítọ́pẹ́ Ìwàìdèrè mi jẹ́ èmi lọmọ wọn ní mẹ́rùúrò gbèpò àwọ̀ burúkú gbósòbúrẹ́ burúkú ègbújọjọ èmi lọmọ arówólò èmi lọmọ mẹ́yà tọrọ mẹ́yà kọ́bọ̀ ẹ má wúlẹ̀ jẹ́ mi kí ara mi lórí bí bá ṣe mi kí ara mi orí mi kàn máa wú bí gàrí Ìjẹ̀bú ni bí ìdẹ̀fẹ̀jẹ̀ kó rí mi wú lórí wọ́ọ̀rì because mo níṣẹ́ kan mo fẹ́ ṣe ní wàràm ṣẹ̀ṣà ká tó bọ́ sí orí ètò wa ètò àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ya sáré fèyí sáré sọ Ìjẹ̀bú lórí iṣẹ́ rẹ́mi kọ̀pẹ́ ní í ṣe gàlẹ́tà rán mi níṣẹ́ mo wá fẹ́ jẹ́ṣẹ́ tí gàlẹ́ṣẹ́ mo wá fẹ́ sáré jíṣẹ́ èyí tí gàlẹ́tà rán mi ó sọ fún kí sọ̀rọ̀ léde Ìjẹ̀bú kí sọ̀rọ̀ lórí iṣẹ́ ní kọ̀pẹ́ ní í ṣe kí wọ́n bá béèrè lọ́wọ́ ènìyàn fọ irú iṣẹ́ òwò ènìyàn láàyò bá ṣe má fi Ìjẹ̀bú sọ òní sáré sọ ẹ̀wẹ̀dẹ̀mọ̀ foríṣiríṣi iṣẹ́ láàní ní dédé ilé ẹni ànímọ̀ èyí àmọ̀ sí mẹkáníìkì àníṣẹ́ aránṣọ èyí àmọ̀ sí fashion designer àníṣẹ́ onídìrí èyí àmọ̀ sí hair stylist adé ìníṣẹ́ àwọn ohun tójú ṣe èyí wọ́n ń pè ní makeup artist èlé rárá èdèsí kálá àgùnjìnà rárá bí wọ́n bá béèrè lọ́wọ́ ẹni léde Ìjẹ̀bú fọ irú iṣẹ́ òwò lẹ́nu yàn láàyò èlé ẹ má wulẹ̀ jẹ́ ká dènà pẹ̀lú Ìjẹ̀bú èlé rárá òjì ká ti sọ fún wọn fọ iṣẹ́ aránṣọ ìwé ìbàjẹ́ fọ fashion designer rẹ̀ yàn láàyò wàá dún ẹnu wàá pọ́nṣẹ́ rẹ̀ lé báwọn ẹlòmíì ṣe ń pọ́nṣẹ́ wọn lé èṣe fọwọ́ má dé ẹnu kùkùkùkùkù wíní lè sọ̀rọ̀ ẹ̀sìmà iṣẹ́ aránṣọ márùn-ún mò ń ṣe kí ìbá gbin aṣọ run ipa o kí ìbá máṣọ pakàn kí ìbá mú lórí máṣíìnì kí ìbá rọrùn rẹ má mọ̀ fọ́ nọmba wọ́ọ̀nù ènìyàn kan wà ní dédé akílẹ̀ Ìjẹ̀bú pátápátá lè máa ṣọ̀ràn mo máa gbáṣọ run bí ìgbà tó òyìnbó bá ń gbáṣọ rárá manikí wẹ́ẹ̀ tí mọ̀ bó ṣe ń jẹ́ bẹ́ẹ̀ má dùn ẹnu ẹ má pọ́nṣẹ́ rẹ ìwé ìbájẹ́jẹ́ fọ kó má dìrun ni iṣẹ́ onídìrí wà á pọ́n ṣèrèlé iṣẹ́ onídìrí má rèmi ṣe kèmí máa ń ṣe òun lọ́ṣọ̀ọ́ mo máa ń torí ènìyàn ṣe mọ̀ fọ́ kí ènìyàn bá torí ṣe tán ojú rẹ̀ máa dà so ó máa sọ̀rọ̀ gbogbo ìlà orí rẹ̀ báyìí la máa rí kétékétékétékété kó máa dán kí máa wọ ìbádẹ́jẹ́ fọ gbẹ́nàgbẹ́nà ìyẹn carpenter work iṣẹ́ gbẹ́lẹ́gbẹ́nà rèmi yàn láàyò mo máa ń dá òrùlé bó èlé mi ì jẹ́ kójò pẹ́ ènìyàn mi ì jẹ́ kóhùn pẹ́ ènìyàn ìbá wà nínú ilé rẹ̀ kí ìbá bó èlé tán kí ìbá fi òrùlé ìgbàlódé kí ìbá fi bóòlè kí ìṣẹ̀lẹ̀ lọ́ṣọ̀ọ́ rẹ̀ mọ̀ fọ́ Jésù èmi ṣọmọ Ìjẹ̀bú Òde rárá ẹ wo ẹ má jẹ́ ká dènà pẹ̀lú rárá ká bá máa sọ èdè Ìjẹ̀bú ẹja sọ èdè Ìjẹ̀bú ẹdẹ mọ̀fọ́ bá ṣe ń sọ èdè Ìjẹ̀bú ká máa má àwọn òyìnbó kọ̀ọ̀kan ká má jù sí láàrin wẹ́ẹ̀ mọ̀fọ́ kí ẹ bá ń ṣe ń sọ èdè Ìjẹ̀bú kí ẹ máa fún èdè òyìnbó sí láàrin ó máa jẹ́ kí Ìjẹ̀bú kò láàrin kí ẹ bá wá ráwọn ògbóǹtarìgì ègbóná nínú Ìjẹ̀bú láì fèdè òyìnbó sí gan rẹ má mọ̀fọ́ àwọn eléyìí tíálé o. Ẹ wo ẹ jẹ́ ọ̀rọ̀ àwọn máa lọlé wọ́n ti ń pè mí nílé wọ́n ti sọ fún kí n yọjú rí lẹ́jẹ́ ńlá lórí yèmí alásọ̀là yèmí ìbàdí ìlẹ̀kẹ̀ ẹ̀jẹ̀ sáyé yọjú sílé ẹ wò lágbára Ọlọ́run Elédùà a má pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tó bá ti dé ọ̀sẹ̀ tó ń bọ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ Ìjẹ̀bú. gbọ̀rọ̀ sẹ́yìn ó ti lọ bí ọdún kan àbí ọdún kan àbọ̀ náà yìí mo mẹ́nú bà ìkọ̀kọ̀rẹ́ Ìjẹ̀bú ẹ̀yẹ lólùfẹ́ mi bẹ́ẹ̀ bá rántí rẹ̀ rí fọ bí mo ṣe pọ́n ìkọ̀kọ̀rẹ́ yẹn lé mo dẹ̀ mọ̀ fọ́ gàlótà ó máa jẹnu ó máa lọ sáyé lọ́sẹ̀ ìkọ̀kọ̀rẹ́ yẹn àti jẹ̀bi ìkọ̀kọ̀rẹ́ Ìjẹ̀bú ṣe rí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa mẹ́nu lé sàpàlà mẹ́mọ́ òun jẹ́ sàpàlà ẹjọ́ dọ̀sẹ̀ tó ń bọ̀ ká wá sí oúnjẹ kólíkálukú kó ti get ready kólíkálukú ti máa bọ́rẹ̀ kó ti mú ṣíbí ẹ̀sìn á lè fi ṣíbí jẹ́ sàpàlà ọwọ́ la máa fi jẹ́ sàpàlà ó dìgbà kan náà ire o.